ẹ̀yin tèmi aláyọ̀, ẹ̀yin tèmi alálùbáríkà. Thank you for always watching me. Alhamdulillahi Rabbil Alamin. Thank you. Yes. Ẹ̀yin mélòó lẹ ti wo last video mi tó jẹ́ opposite title eléyìí? Mo ti ṣe kan tó jọmọ́ ti aspect obìnrin. Eléyìí wọ́n béèrè ni mo fi fẹ́ ṣe é. Yes. This may not be 100% accurate, but ó wà lára bẹ́ẹ̀. Ó wà lára bẹ́ẹ̀. Èmi ò fẹ́ wá ṣe fídíò yìí. Ìdí tí mi fi fẹ́ wá ṣe ni pé ọkùnrin ní oore ọ̀fẹ́ láti fẹ́ ìyàwó 2, 3, 4. You understand? Ọkùnrin kò easy láti dictate pé yes, ọkùnrin o, bá ṣe máa gbámú lélẹ̀. Ọkùnrin tó níyàwó 2, 3. Ṣé ìwọ ìyàwó eléyìí wàá ní kó mọ́ lọ bá ìyàwó tọ̀hún sùn ni? Ó lè jẹ́ pé gbogbo point yìí ó rí lára rẹ̀. But definitely bóyá ìyàwó rẹ̀ tí òkè ọ̀hún yẹn ló lọ bá, which ò ní ìwọ ìyàwó bíbí ò nágbára láti sọ wípé kó mọ́ lọ bá ìyàwó rẹ̀ tòkè ọ̀hún yẹn sùn. So mo wá ṣe fídíò yìí nítorí àwọn tó béèrè. You understand? Àti nítorí pé ìwọ nìkan ni ìyàwó lọ́dẹ ọkọ rẹ̀. Ọkọ rẹ̀ yẹn ó dẹ̀ mọ́ sọ wípé kò síyàn kankan ó ń deceive ẹ̀, maybe because of one benefit to the other. Nítorí pé kí wọ́n a fẹ́ kí ìgbéyàwó yìí kó pẹ́pẹ́pẹ́. Nítorí pé kí wọ́n a ò fẹ́ àrùn. Torí àwọn ọkùnrin tó máa ń sábà yọ ṣe àwọn ni wọ́n prone, yes, sí disease, àìsàn tí ò gbóògùn. Àwọn ọkùnrin tó máa ń sábà cover. Ẹ má gbàgbé pásítọ̀ kan sọ story ẹ̀. Ó lóun ò ṣe rí, ó kàn yọ lọ ṣe ń ta. Bó ṣe kó àrùn kò gbóògùn nù. Ọlọ́run ní jẹ́ irógun ẹ̀. Gbogbo àwọn tó bá dẹ̀ ti rógun ẹ̀ bọ̀ ń bẹ̀. Just take care of yourself. Take care of your diet. Àwọn òògùn yín náà kẹ́dẹ̀ ló. Yes, ẹ̀yin ti tèmi. Lórí fídíò tí mo ṣe last yẹn kan fún mi comment. Ó ní inú point tí mo sọ yẹn, ó ní bóun ṣe káyàwó òun mú nìyẹn. Ó lóun kàn wo ìyàwó òun bí fool. I'm sorry to say o, ìwọ tó ń wo ìyàwó rẹ bí fool. Ǹjẹ́ o mọ̀ pé ìwọ gan ni fool? Ìwọ gan ni fool. Ó léwu fún ẹ o. Ó better kó pe ìyàwó ẹ kó communicate, kó make sure kó stop. Irú àwọn obìnrin bẹ́ẹ̀ èèyàn máa ń monitor wọn ni. Ó better kẹ́ communicate kó obìnrin yẹn stop. Tó bá mọ̀ pé obìnrin yẹn ò fẹ́ kó mọ wà lọ́dẹ̀ rẹ, ó better communicate, let her know what you suspect. Tí ò bá lè jẹ́wọ́, make sure pé o sọ fún pé wọ́n mọ̀. O kàn dákẹ́ ni kó lè bá stop, otherwise ìwọ ni fool o. Ó gbéra rẹ séwu nìyẹn o. Mi ò ní sọ̀rọ̀ púpọ̀ lórí yẹn, time ti ń lọ. Yes, ní alákọ̀ọ́kọ́ first on the list. Ó ti ń retí ọkọ rẹ̀. Ó wá dé, lọ sí welcome. Ó dẹ̀ ti lọ sí gbìngbìn níta. Òórùn ni. Òórùn abíyá papọ̀ mọ́ wàhálà pumping. A wá gbé òórùn kan tó jọ mọ́ àlùbọ́sà. Ó máa gbé òórùn yẹn jáde. Ó fẹ́ lè súnmọ́ garlic. Nítorí nǹkan tó go through àti nítorí nǹkan tó produce. Òórùn yẹn máa wà ńbẹ̀. Ò ní lè pinpoint irú kí lè òórùn ilé. Ó dẹ̀ mọ òórùn yìí pẹ̀lú ẹ̀ nígbà tó ń jáde. Number 1 nìyẹn. Number 2, tó bá jẹ́ ọkùnrin tó rí bẹ́ẹ̀, tó bá jẹ́ pé ọkùnrin tó ní sọ́pítà, ó máa lọ tètè wẹ̀ ni. Ó máa lọ tètè wẹ̀ láti take care òórùn yẹn. So òórùn tó jọ mọ́ àlùbọ́sà yẹn, tó súnmọ́ garlic yẹn, ó lè tètè mú kúrò pẹ̀lú ìwẹ̀. Ó máa tètè mú kúrò. Wà á wá súnmọ́, wà á rí pé òórùn kan wà again. Tó jẹ́ pé òórùn yẹn wo títí ẹ kọ́ fún obìnrin tó bá wà vigilant tó mọ òórùn ara ọkọ ẹ̀ kó tó jáde. Òórùn obìnrin tó lọ ṣe pẹ̀lú bó wẹ̀ kò ní kúrò ńbẹ̀. Ó máa wà ńbẹ̀. Àwọn náà dẹ̀ mọ̀, ẹ̀wọ̀n ò ní lè sọ jáde. Ṣé rí òórùn yìí tóbìnrin míì tí wọ́n gbọ́ yìí, ó máa ń jẹ́ kí inú àwọn ọkùnrin míì dùn, wọ́n like ẹ̀. Especially obìnrin tó bá gbádùn ìbálòpọ̀ ẹ̀. Òórùn míì dẹ̀ ní ó máa ń jẹ́ kí wọ́n feel disgusted. Ẹ máa rí pé àwọn ọkùnrin wọ́n máa tutọ́. So you take note. So ọkọ rẹ̀ ti wá wẹ̀, you understand? Bóyá ó máa ṣe ìbádà, ó máa kírun, ó máa jẹun. Ọkọ rẹ̀ tó jẹ́ pé kò dẹ̀ kí ń tètè sùn tẹ́lẹ̀, instantly ó kàn máa sùn lọ ni. Ẹ má gbàgbé pé mo sọ fún yín pé the last video tí mo ṣe fóbìnrin, yes, oore ọ̀fẹ́ tí èèyàn rí nínú bíbálòpọ̀ tó máa ń jẹ́ kí èèyàn wà drowsy, tó jẹ́ kí èèyàn sùn.
ó máa jẹ́ kọ́kọ rẹ̀ sùn. Ọkọ rẹ̀ tètè sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá jáde, àmọ́ tètè sùn nítorí pé kíni? Nǹkan kan ti lọ ṣẹlẹ̀ tó jẹ́ pé ó ti jẹ́ kó feel relaxed, ó ti feel contented, the brain is now settled, àwọn mùdùmúdù kan, àwọn hormones kan ti release, so definitely ó máa sùn oorun yẹn, ó máa gbádùn ẹ̀ kó tó di pé later ó lè wá padà jí. So ó ti get point yẹn, wàá tún tẹ̀síwájú. Èèyàn tó mọ̀ ọ́ bọ̀ ó no try, you understand? Wàá padà lọ sórí bẹ́ẹ̀dì, wàá lọ check ọkọ rẹ̀, you understand? Tó bá yẹ pé kò tíì sùn wọra, you understand? Ó wá fọwọ́ kàn, ó máa ju ọwọ́ rẹ̀ yẹn dànù. Ọkọ tó jẹ́ pé òun ló máa ń disturb ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀, òun náà kò ní disturb ẹ mọ́ because ó ti lọ enjoy ara ẹ̀ ta, ìwọ ló mọ̀. Okay, kò tíì wá sùn dáadáa, wá súnmọ́, ó máa tiẹ̀ sàn ni pé fi mí lẹ̀. Tó jẹ́ pé ọkọ rẹ̀ gan ló mọ sábà máa jù sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ìwọ gan mọ̀ sí báyìí. Ó wá ju pé ìwọ wá ń jù sí, ó wá ń kọ̀. Ó súnmọ́, ó tiẹ̀ dànù. Ṣáà filẹ̀ jẹ́ kó sùn. Tó bá sùn, another thing ni, wàá wá súnmọ́ again. Wàá sì fi imú rẹ̀ yìí, wàá fi síbi ọrùn rẹ̀, wàá sì gbóhùn ẹ̀ díẹ̀. Wàá sì rí tó jẹ́ pé ọkùnrin tó ti lọ ṣe obìnrin ni, òórùn yẹn máa dà papọ̀ mọ́ ti obìnrin yẹn, wàá mọ feel ẹ̀. You may not be able to pinpoint it, but wàá feel ẹ̀. Tí bó mọ òórùn ara rẹ̀ kó tó di pé ó jáde, ó dẹ̀ wà vigilant, ó mọ irú òórùn tó máa produce ní ọkọ rẹ̀, ó mọ irú odor tó ń jáde lára rẹ̀. Àmọ́ odor yóò máa pín sọ́nà méjì or more. Wàá get ẹ̀ bẹ́ẹ̀. Then wàá wá jẹ́ tó bá ti wá sùn, wàá súnmọ́. Tó bá súnmọ́ nǹkan ọkọ rẹ̀, ìkìmí ọkọ rẹ̀, wàá ṣe kíni? Máìkì ọkọ rẹ̀ wàá mú dání báyìí. You understand? Tó bá ti mú dání, tó bá jẹ́ pé ìwọ tí o mọ́ ńlá ni, tó bá gbé sẹ́nu, wàá fi taste tó feel lánàá, tó taste lánàá. Wàá fi taste pé eléyìí ó ṣẹ̀ṣẹ̀ dà ni, ó dà papọ̀ mọ́ release obìnrin kan. Taste yẹn máa wà ńbẹ̀. Taste yẹn máa feel bí ironish. Kì í ṣe iron o, but ó máa feel ironish. Nǹkan ti wọnú nǹkan jáde. That is to say, tó bá ti taste feelings yẹn, ọkọ rẹ̀ ó ti dà mọ́ nǹkan kan tó release, wọ́n ti join, wọ́n ti collabo. Wàá get ẹ̀ bẹ́ẹ̀. Another one tó tún máa feel bó bá ṣe handle mic ẹ̀, òun ni pé wàá wá ṣí ibi orí nǹkan ọmọkùnrin yẹn, you understand? Níbi kíní ibi tó ti mọ́ ń tọ̀ yìí, wàá open ẹ̀ díẹ̀, you understand? Wàá rí pé ó pinkish. Ó ṣẹ̀ṣẹ̀ ṣiṣẹ́ tán ni, ó máa pink náà ni. Wàá fún. O ní láti identify pé fífún tó fún yìí ṣe remnant of ìtọ̀ or remnant of àtọ̀ tó jáde tó mix mọ́ tobìnrin. Get ẹ̀ bẹ́ẹ̀ náà, wàá fọwọ́ sí i. Tó bá wà dry, wọ́n ẹsẹ̀ dà tán ni. You understand? Èèyàn kan sọ pé 72 hours. No, èmi ò mọ̀ nípa 72 hours, but few hours wàá sì rí gbogbo sign tí mò ń sọ yìí. So àwọn sign tó máa look out for nìyẹn. Àwọn sign tó máa look out for. Yes, fọwọ́ kan ara máìkì ọkọ rẹ̀. Ó máa feel warm bí ẹni pé èèyàn tó lọ drill. Fọwọ́ kan, kò ní kú, ó máa gbóná. So bó ṣe lè mọ̀ nìyẹn fún ìwọ obìnrin tó wà vigilant. So tó bá wá di pé ó wá jí just like obìnrin, ó náà máa feel relaxed, ó máa feel contented. Joy yẹn máa wà ńbẹ̀, especially tó bá yẹ pé èyí tó ṣe ó gbádùn ẹ̀. Wàá rò pé inú rẹ̀ ń dùn torí tiẹ̀ ni, ó ní mọ̀ pé ó ń dùn torí nǹkan tó ṣẹ̀ṣẹ̀ lọ ṣe tán ni. Do you understand? So further on, tá a bá tún wá fẹ́ mọ̀ fún àwọn tó jẹ́ wípé ọkọ wọn wà ní far away. Eléyìí tá à ń ṣe mọ̀ pé àwọn èèyàn kan they will come for you. If you come for me, I will come for you seriously. Nítorí àwọn èèyàn kan ló béèrè. Eléyìí tá à ń ṣe ìyá àfi banúlé jẹ́, àfi túnúlé ṣe ni. A ò fẹ́ àìsàn káìsàn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin míì ló ti kó àìsàn fún ìyàwó wọn ni wọ́n fi wà ní situation tí wọ́n wà dè ní. Am I lying? You understand? Tó bá yẹ kó fẹ́ níyàwó púpọ̀, lọ níyàwó púpọ̀, kóbìnrin yẹn mọ̀ pé òun nìkan kọ́. Àmọ́ wàá mọ̀ jíṣe. Èyí tẹ̀ ń jíṣe yẹn ló mọ̀ jí kó bá yín. So tó bá jẹ́ wípé èèyàn kan wá béèrè lọ́wọ́ mi ni màá fi answer tọkùnrin yìí sìn. Ó ní tó bá jẹ́ pé ọkùnrin yẹn wà ní far away tó wá dé, báwo lẹ ṣe fẹ́ mọ̀ pé obìnrin yẹn ń yànlè àbó ń dókò míì? Mi ò ní sọ púpọ̀ lórí ẹ̀. Tí mo bá sọ púpọ̀ lórí ẹ̀, àwọn obìnrin máa ká scope. Ẹ lè ever mú obìnrin yẹn mọ́. Obìnrin máa ká scope. The only thing ni pé tí mo máa sọ lórí ẹ̀ ni pé obìnrin tí ò rí wọ́n ti travel 2 years ago, tó bá wá bá ìyàwó rẹ̀, ó yẹ kó close náà.
ó yẹ kó close kẹ́ struggle láti wọlé, yes kẹ́ struggle láti wọlé, kódà kó ti bí ọmọ 4 tí ò dọkùnrin láti for the past 2 years, tí wọ́n bá fẹ́ wọlé ẹ struggle láti wọlé ni. Obìnrin bá sọ̀rọ̀ tẹ́ bá communicate ìbálòpọ̀ lórí phone, tó obìnrin máa sábà wet, tó bá dé á ṣì tight, but ó máa wet kò ní dàbí. Ṣé obìnrin tó bá pẹ́ wá communicate rárá nípa ìbálòpọ̀ kò ní wet. Ìwọ ni wàá máa ṣe díẹ̀ tí wàá fi jí, tá fi wá padà wá bẹ̀rẹ̀ sí ní wet. So obìnrin bá ṣe àṣepọ̀ ibẹ̀ yẹn ò ní close o, ṣó yé yín. Àti bá lè jẹ́ pé àṣepọ̀ tó náà ṣe ń ta ó máa ń gbádùn ẹ̀, kó tó fọwọ́ kan báyìí, apart from àwọn tó máa ń lo káyámátà o, kó tó fọwọ́ kan báyìí ó ti di zẹ̀ẹ́, ó ti máa tutù. So mi ò ní solution wà fún yẹn bẹ́ẹ̀, mi ò ní sọ solution yẹn, ṣó yé yín, níbi bíi àfi obìnrin tó bá pè mí personally tó bá lọ bá jà kí ni solution pé báyìí èmi ò ní fún wọn o, because ájà súnà lèmi, lọ́kọláya làwa máa ń ṣe. So fún ọkùnrin tó jẹ́ wípé òun náà wá ṣe ìbálòpọ̀, ó ń ṣe ìbálòpọ̀ lóòrèkóòrè ó dẹ̀ ń parọ́, kò far-fetched. Ọkùnrin tó ṣe ìbálòpọ̀ nǹkan ọmọkùnrin ẹ̀ ó dúdú, kì í ṣe pé ó lè mú, kódà kó jẹ́ pé èèyàn pupa ó máa wà darkish. Èyí tó ń sábà ṣe orí ẹ̀ yẹn, gbogbo ibi tó ń tì bá obìnrin yẹn ó máa wà darkish. Èyí tó dẹ̀ ń ṣe ìbálòpọ̀ lóòrèkóòrè ó máa wà like pinkish, ó máa wà pinkish, kò ṣe bóyá deep pink o, depending on the colour of your skin, kì í ṣe bóyá pinkish púpọ̀ o. Bí ọkùnrin bá ṣe ń nawọ́ sí bẹ́ẹ̀ náà ni orí bòlá rẹ̀ ṣe máa pinkish. Tó bá nawọ́ ó máa wà darkish. So gbogbo and even more. So tó bá jẹ́ ìwọ ọkùnrin tó bá fẹ́ bá wa dá sọ̀rọ̀ yìí, ó lè fi kún mọ́, kó bá mi fi kún. Wọ́n ti jẹ́ pé obìnrin náà ni ẹ́, bá mi fi kún pé yes, another point lè bí èèyàn kan ti sọ fún mi ní ìgbà yẹn pé another point tá fi ń mọ̀ lélẹ̀, yes ẹ bá mi fi kún. And all this kì í ṣe pé 100%, you understand, ó wà nínú ẹ̀ ni, kì í ṣe pé 100%. Be careful, má fi point yìí, má fi kó bára ẹ. O need láti gbá èèyàn yẹn mú dáadáa, kó gbá mú níbi tó ti ní jábọ́. Ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ. Fún ìwọ ọkùnrin tó fẹ́ máa nawọ́ kanlẹ̀, fún ìwọ ọkùnrin pé tó bá o fẹ́ jí láàárọ̀ nǹkan ọmọkùnrin ẹ̀ bẹ́ẹ̀ jí, fún ìwọ ọkùnrin tó fẹ́ wà in charge of your home, yes, fún oríṣiríṣi product tó máa ṣe yín láǹfààní starting from the flush, ẹ contact me on Pump by 2. Yes, àbí BP ni, àbí diabetes ló ń ṣe, àbí prostate, àti so many recommendations on BP, so on prostate. Yes, even on BP. Most of the time mo máa recommend ní at the end of my video, eléyìí ó ti pọ̀ jù ní mi, but I recommend one. Yes, fún anything lórí apps. Nǹkan tó dùn owó ló pa, ọbẹ̀ tó dùn owó ló pa. Má pè mí fún ṣeré, pè mí when you are ready. Nǹkan tó dùn owó ló pa, mo tún sọ sí lórí 07015100651. This is on Point by 2, always using my words to help others.